Itwedo ya o. Itwedo ya. Edo ya. Edo ya. Edo ya wabedena. Wabowe o, wabazan o, wabota o. Do andebo. Ne do andere jibi ne kai. Ma we you avere. Akmo chadobwa. Uzo logman yibe yina. Ukina na yina kino give a put on ya funa. You know, Salabana Suma life, no Sumala, Ukiori, Hogmo. Wagard here from Josa Naya Snow. Naya Snow. Sanera, Salomon, Sanojo no one. Manadore, Masiko, Maya Redo, Maya Toredo, no Redo. Now, Fiambe now, Gemma, Gavin not dim. Naya Aro and I Akmo. Maya Alogo, beneath Jesus Christ Nyama is Yahweh is so na lade ya ye rely na o my for ye e near do na gben re ode ogun wa where is a non-Bible? Where's a non-Bible? Inedo agbon yogun re. They want to bring no magba. Why we never to point where to boys in where you Bible. And Mary Tabo go back, Mary Tamon. We have no year, was you a book. I think now you you want my bamina. Anyway, Roa, I didn't know to talk with what Moku, what's the ever yeah, Duga. You know, at your back. While you're why I hit my Bologi, yo, my Bologi. No, ya, how do Joboyo, or do ma, you know. You need to have it, man. Now, we thank you. We welcome you all to Edo Ibota. The Edo Ibota is a gathering of Edo folklore, and we learn Edo, we speak Edo. You are welcome. We are writing Edo names correctly, so some people don't write it wrongly. So writing Edo names correctly. It will be good for you to keep, because when you have a baby, you want to give the baby a Edo name, you will know exactly where we are. All right. So I asked about Igbo, I asked one who will do anyone, any don't know. Hey, oh my God, any do the ever no. Yeah, hi, Agmonji. Did we hear your Bible? If I may hear your Bible. Oh my God. Oh my God, why ya kai? Any don't know why ya ka? Arabia. Egena abiomoni akere awo monokin. Emanso abio ekabo wo. Emanso abio wa dere we odige. Ha! Ona mo wa dige. Ko bot ko we ya fe oyo digidi. Oko? Omigia ada mokakan. Bon no do wangia na hiu. Wa no Omigia. Ye agbon yi me ya ye va mo wo. Ye ni ma we on. We na ya ta ke we no de mu. Okay o go ye wo. Okay o go ye va, go ye ha. Okay o go ye na. Okay o go ye san. Okay o go ye go. Omigia. O pe ni no wa no ti sa mo paro na ti Omigia pori o. Eva me ya you gba we na ya gbon bi na ya ta we Eva na yo no po give aka Emeka Agben
Punda me ya yiwe onyo gbase noke. Ami o igi iye oh my god me ya yo gbase noke noke ga number 1 only yo mi gia we ma wa ata wo ikire suku mi gia ono egbon we dio ma we de ba e wo be gba ṣùgbọ́n no ka ọmọ orí igi ọmọ orí igi ẹbẹ ya yọ ọgbà àtẹgẹ ọmọ igi àìdèbàwẹ 1 and 2 àìdèbàwẹ abusọwà ọmọ igi àdótà lè wéré ọ ọdún ya ti èèyàn wé àríyàkà ọmọ ìgbẹ́ ọ̀dájọ́ nìkan ẹ̀wẹ́ èèyàn wé rẹ̀ ọ̀nà ẹ̀dọ̀mà ìgbẹ́ ọmọ ìgbẹ́ ṣùgbọ́n ìwà ìní náà méjìẹ́ ẹ̀yọ́ níyàwó ní ata ènìyàwó ní ata ẹ̀wọ́ ọmọ náà bí ẹ̀ náà ìgbẹ́ wà nù ọ̀dọ̀mà ìgbẹ́ ẹ̀yàwó ní ata ọmọ ìgbẹ́ náà kí n náà ẹ̀ mọ jẹgẹjẹgẹjẹgẹ o. ẹ̀yin àwọn ni ata ń dọ ní ìmádébàwẹ̀ o àìbẹ̀rẹ̀ wà ẹ̀ tí ó sà ẹ̀dúnpọ̀gì bà kì ẹ̀dúnpọ̀gì à núpọ̀gì bà ní ẹ̀dẹ́bàwẹ̀ wọ́n ni ọmọ ìgẹ̀ ọmọ náà ọrí ìgẹ̀ nù àbùsọ̀wà núpọ̀gì bà ẹ̀dẹ́bàwẹ̀ pọ̀gì bà pọ̀gì à núpọ̀gì bà ní ẹ̀dẹ́bà o ẹ̀yìn ẹ̀dẹ́bàwẹ̀ núpọ̀gì à ọmọ ìgẹ̀ okay wọ́n ní abùsọ̀wà yóò ìnáwó ní Humphrey gbólóṣà nípògì bá rọ ìdébàwẹ̀ wọ̀ o ìdébàwẹ̀ wẹ́n yá dẹ̀gẹ́ ẹ̀dẹ́kì o wọ́n ọmọ ìgẹ́ ẹ̀tọ́ máa ń gbà sọ̀pọ̀n ẹ̀wà náà ọmọ ẹ̀mí gẹ́ ọmọ ìgẹ́ ọ̀hún náà ta ọ̀hún náà. Wabokian mama Akinsoya abokian bota o amosa eni na po sopon ope ni na o amosa ko Amosa ni na po pe ni na o magame ewo ojo ebi no ye wo Amosa ojo hen ga no ye agbon ide no kiwo ba ya ka ye Amosa ba ya ka ye omugu gan abie Mosoro na abia awa engogu sana imuno sado wagbon imuno sado wagbon wan ta lon runu kebe run na kebe ebi ya na o ogu salba iwa o okan o going okan o eva okan o iha okan o ine okan o ise okan o going okan o go Mosa. Okuve. Mosa. Não podia falar, mas eu boba. Não podia falar, é. Mosa. I never tell Mosa. I'm not with you. Mosa. Mosa. I debate. I debate. Ẹtí ó sà ọ̀gbẹ́ wọ́n fi ìgbín ó sà ọ̀gbẹ́ abùsọ̀mọ́ ọ̀gbẹ́ ní àìhá wa gbẹ òbọ̀ ní àìhá ìṣẹ́gun ayé àwọn ta orí ìdí o ọmọ sún rẹ
ọmọ súnmẹ yóò yé ha gbọ́n yìí ọmọ súnmẹ gẹ́gẹ́ mana yé sukú ẹnu wọn apára rọ ọ̀dìẹ́mà o ọmọ súnmẹ láti báyìí mìíràn ẹ̀yìnà yé ewu sọ̀rọ̀ gbọ́ fíàgbẹ́ ọ̀wání ọ̀mẹ́wọn àtàwáwẹ̀ àná ọmọ súnmẹ báyìí nàkà yìí báyìí nàkà ebi yàrá wàgbọ̀n agwala ọ̀nà sọ̀wọ̀n bọ̀ agwala ọ̀nà rìyọ̀bọ̀ náà agwala ọ̀nà kódà ọ̀nà wa ẹ̀rí ọ̀nà so ènìwọ̀n ẹ̀ náà hẹ́ẹ̀dì náà ọ̀ ìwẹ́ èrí ìyá fẹ́ nà mẹ́ ẹ̀yìnwó ẹ̀ fẹ́ ẹ̀ wáwùdẹ ọmọ ọ̀rìdò sùnyẹ̀ dòwà òtù ọmọ ìdò sùnyẹ̀ dòwà agbọ̀n ọmọ ìdò sùnyẹ̀ dòwà òtìtì yíyẹ wọn tọ́ ọmọ ìzọ ẹ̀ka tó hẹ́mi yẹn ẹ̀dọ́ ẹ̀ ní ìyẹ̀wọ́ ọmọ súnmọ́ ọpẹ́ àkàmẹ́yẹ yọ gbàbọ̀ ọ̀kẹ́ o gòyè owó ọ̀kẹ́ ìfá ọ̀kẹ́ ìhá ọ̀kẹ́ ìnẹ́ ọ̀kẹ́ ìsẹ́ ọ̀kẹ́ ìsẹ́ gòyè gọ́ọ̀ ọmọ súnmọ́ òkú mẹ́yẹ yọ gbàbọ̀ ẹ̀ ní pọ́kẹ́fà ọmọ ọ̀ sí ò ní ẹni ọmọ súnmọ́ dẹ́gẹ̀ ọmọ súnmọ́ ní pọ́kẹ́fà ni adébàmẹ́ni. Eunice Orlando Oghe Abusoma Oghe Etiosa Oghe Igbinosa Oghe okay yẹn wá rí o yẹn èdè wá gbẹlẹ okay ọkẹ fi bọ nìyàn ṣẹgun ayé ìdíyẹdò yẹn ènìyàn yẹn àmọ àti àyà ẹka àbọ tí àyà ọ̀rọ̀ kòkín o òpè ní ọ̀nà màmẹ́ àyànpá rẹ̀ ọmọ ọ̀nà àwọn àtàkẹ́rẹ́ ní adé àlàyé ọ̀nà màmẹ́ ọ̀nà màmẹ́. ọ̀nà mẹ́rin òpè ní wà lọ́wọ́ ìyá kan ara bíẹ́bíẹ́bíẹ́ ugbẹ̀nso èmi rẹ̀ abèrè rẹ̀ wà gbọ́n náà so ìránṣọ yẹn ìdòwò yẹn dọ́kì yẹn ọmọbọ yẹn kẹgàwọ́ ìránṣọ àgbógbó ọwọ́ àmàníyàn yẹn kò mọ̀ bọ́ yàn kẹ́gà wọ ṣùgbọ́n èmi ní àgbà lọ ọmọ ẹ gbà ẹ̀gẹ̀ ní àìdọ́yà bíẹ́ ọ̀hún yẹn bíẹ́ wọ ọ̀nà àmàyẹ̀ o ẹ̀yẹ́ ní kẹ́yìn ká ọ̀nà ọ̀wáyẹ ìdí ọ̀nà o àádọ́yà ẹ̀dì náà ọ̀nà màmẹ́ òpè ní wà lọ. ọ̀kẹ́ ògóyè wo ọ̀kẹ́ góyè bá ọ̀kẹ́ yè ha ọ̀kẹ́ yè nẹ́ ọ̀kẹ́ yè sẹ́ ọ̀kẹ́ góyè gọ́ọ̀. wáyé máa sọ báyìí hìn náà dẹ ìfá mi yá yìí ọgbà bọ̀ lónà yà gbọ́n ìfá mi yá yìí ọgbà bọ̀ lókà ń rọ ẹ̀. ọ̀nà màmẹ́ ọ̀ọ́ni mi ẹni ọ̀nà màmẹ́ wúgẹ̀ ní pọ́gẹ́fà wọ̀nyí ní pọ́gẹ́ àrọ̀ ẹ̀ ọ̀ọ́ni ẹ̀mí ọ̀ọ́ni mi ẹ̀mí ẹni ọ̀nà màmẹ́ dùnẹ́dùnẹ́dẹ́ ọ̀nà màmẹ́. Yàrá màmá ìtẹ́gẹ̀ ọ̀nà màmá ògèrè màmá
Tu no walo. No ka we no gi ame ya yo gba bo. Ai de ba men. Igbono sa ogbe. Eh. Eto sa ogbe. Abusoma ogbe. Hey. Yini salando ogbe. Osagiduwa abokin owo that down. Okay, Sagiduwa 1. Ogbe. Yeah, wa gbe ifada yan gbe. Of your body oh. Of your you know I don't you don't know no get do. Like how eva kan ike eva o ike. Oh. Onagino. Oh. You don't know where you are no. Onagino. Ye va. Ye nagbon yi. Eva me ya yo gbabo. Ye nagbon yi. Ye na. Eva me ya yo gbabo. Why yaka? When I biele wagbon, ire ya he ni. Ohon ya. Tukpan esoro aya abiomo. Oye we ni ewi ya bege. Ewi ma ye defio. Ewi ya lowo yan. Ya wa biopa. O kekere na biopa ewe ona mame. Ona efe. Ona lawudawo. Ona ya edogbano. Ona yobo. Ona itohan. Ona yino. Obodi wake ona wano. Ona ogba. Eri wano. Ogwo na ogba e bon gba. Ye va me ya yo gba bo e na igbe na agbon yi. Ene na eva me ya yo gba bo. Okan owo, okan o eva, okan o eha, okan o ene, okan o isan. Goi okan go. Babia eniado. Ya kokon gbo. Eva me ya yo gba bo e na ni. No ka ro. Na you know. Oni ri ni o onagino. Onagino ogba. Wa ri na hen se na ya ma. Nupo ge ha. Oni o ni ri ni o onagino. Hey! Onagino. No abeg you go give ana. So pa ati ata we dey onagino. So pa mi na ya ka, ebi ni baba ya ka. O ewe yen ka biele na so pa e ba yen ni ha ya yi ya dobo mu. Onagino. Na awe onagino ayaka. Hey! Ayaka. Omuna onna o eyino onuna yino. Arimewa ma ata we do onuna yino oh. Onagino owe onuna yino. Ayi de ba me. Oh! Ye nupo give away to gi ha. Oh, eti o sa ogbe. You need Orlando ogbe. Etiota. Vai wagbon obegbe. Igbinosa. Ogbopawo. Nupo ge na. Ono na ino. We na ino na yi. Evi na ye na yi ka na ri. We na yata Olukpo ge na ni magba. I very right. Akinsoya. Eva Owagbe Eva. Ogbo Eva. Sagioduwa. Ogbo Eva. Ogbele Eva. Abusowan. Ogbele Eva.
Eva, what be oh, Eva so papa, Eva so be my Poponia. We be pay oh, Siagua, ya. Opanagike, Panagike, oh, Panagike, oh. I mean, I'm not really no. When I woo, when I woo, ye ha keka, agmoye. When I woo, up back on babble. When I woo, ye ha agmoye. And you know, okay, Baba, no qualima, no. When I wait, yakai. Anyone at it. Yaga, Henny, and Nayaka. Ugman so, I need one more. I need one more. Yeah, nine. Yeah, give it to beer. Yeah, to beer, sorry, your mom. But so, even though I logo, we saw money a dear at Monya. Honey, a while soon. Dear Monya. Well, we should go cow, or we should go give up. But so, power soon video. But so, I baba no soon video. A young lady, beer. Yeah, put in your hair or now. Ẹtí sọ̀rọ̀ náà á di àgbọ̀nyá ọ̀nà ẹ̀wú ọ̀nà ẹ̀yẹ oníkàyè ọ̀nà ẹ̀wú yóò wà lọ ẹ̀yà ẹ̀ka ọ̀nà ẹ̀wú ọ̀nà á di àgbọ̀nyá wọ́n ẹ̀dọ́ ẹ̀ka zọ̀mú yẹn ìdọ̀ ahẹ́ nìyẹn wẹ̀ ọ̀gbọ̀ ẹ̀dìá ọ̀gbọ̀ ẹ̀dìá ọmọ ọ̀gọ̀ ọgbọgwụ agwẹdìá o ó ní ọ̀nà ẹwú ẹgẹlẹwú yeye wà kí kàbọ ìsìn ọ̀hún yọ o ọ̀kẹ́ àwọn ògóyè owó ọ̀kẹ́ àwọn ògóyè va ọ̀kẹ́ àwọn èèhà ọ̀kẹ́ àwọn èènẹ ọ̀kẹ́ àwọn ìsẹ́ góyìn gọ́ọ̀ pé nínà ọ̀kẹ́ kí ni mà yá ọ ẹ o ìlà àgbọ̀n ọ̀nà ẹwú. Ó pa ẹ̀ka mi ayọ̀ gbà wọ̀ kọ́ ẹ nípò gí ha. Ọ̀nì à ìwú ìhù ọ̀nà ìwú ọ̀nà ìwú. Dẹ́gẹ̀ ọ̀pá àdìmẹ̀ ayọ̀ gbà wọ̀ nọ́kẹ́ ẹni ọmọ wa dé fíọ́. Ọ̀nà wú ẹ o ọ̀nà ẹ̀wú ẹ o ebe na do ya ta ina ọ̀nà ẹ̀wú ọ̀nà ìwú nka gbèrà ọ̀nà ìgbèrà na ọ̀run na ẹ̀yìn ayé bèrè ọ̀nà ìwú mkpogi ha ni ayé dè bàmí akínsọ́yà madeba wọ̀wọ̀ Onukpogi va Madeba yọ̀wé náà Sagioduwa number 2 Madeba wọ́n ni o Abusawa Onukpogi va Madeba wọ́n ni Ave náà Etiosa Madeba wọ́n ni Humphrey Mulosa Onukpogi va Onukpogi va wà yá wá zẹ̀ ní Madeba wà ọ̀nà ẹ̀wú. Ọ̀nà ìwú ọ̀nà ìwú ọ̀nà ìwú ọ̀nà ẹ̀wú n'aka ugbèrè anyị gbèrà na ọnụ na ihe eberi ọ̀nà ìwú dege ọdị ọsị na ntị mkpogi ha ni ọ̀nà ìwú ọ̀nà ìwú ọ̀nà ìwú bẹ́ẹ̀ni níkẹ ẹ̀rọ ayọ̀ ọ̀nà ìwú amaghị gbefu kẹkẹ ọ̀nà ìwú ètò ìsọlọ́bùà ẹ̀yàn yàtà débàwà o Abusawa ògbẹ́ débàwà bínú kọ ayé ayé wẹ̀rẹ̀ báyìí ẹ̀yàn níkẹ ẹ̀ máa yẹlẹ̀ ókè pàyà àyà ẹ̀ wọ̀ lórí wàá yà ká wọ́n Onukpogi va
Always the few plan. But no hay nina. Ewu with the Nikaka wu. Yaka. On ewu. Oh. On I won a cow of Biran on I give you. So, one man I'm much for red and there. Wahia Wabewa, Wahia Bitota, Wahia Bewa, Talabaguaro, or the Indian Bill. Uzala no de, Ukyogbon, I hear Raji, who also do work. No Kinogiha. Oghe na ya mwe oghe ni na gbere na o. Ma ya no zedu. Uzala de, ma ya no zedu. Ya no umegbe, ukakabo umegbe ade. Uti ma be dagbe. We no do we. Ya tabongo. Ebo nya no. My moku, my atie wo be o. Ebi edo here fe. Woni ade yan to de ba won. Wa ya no be guma we a share, we a share. The people no ge yo, the people no ge yo wa we se. So agba de ba wa. Wo ya fe ni wan ro wa. We ni wa ya de ba ma we na. So agba no we de ba wa o. So agba no mu de no wa. Yo wan magba wa ya to wa ama. Na iwa ka bo wo ye yo bo wa ye abusowa ureba nofri bulosa ureba tusa ureba sageduwa ureba akinsoya ureba ya abusowa ureba oko nofri bulosa ureba opa iro ba ni maita Yunus Orlando ureba koyo tusa wa ya fe wa be wa wo Otimo Sunday Monday and I take better like a man never oh. The creating have a new Matilda Madame who come here in a year. We have had those around it, but my boom so now and Madu Wogedo. We have a few books are bars who are boy is in Nahena, Ega Felima do is Magabiela Biela. It said, Mamma Henny, I said, the four more as my bow, he said, a buy wine or red away, toy pervecity, a dear gamma, or your parent to give, or buy the boy fool, he said, about all, he said, Waya will be Babado, or we do, or we tell you do, or we can go, the him, I think was about Guaro. Ìṣe o wọ́n bẹ wà o wàhíà o bàbá bá o ìrànwọ́ bá.